tán a kú dédé àkókò yìí níbikíbi tẹ́tí láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 náà láwà. Mo kí wa pé a kú iṣẹ́ àtàárọ̀. Èdùmàrè kò ní jẹ́ kó rẹ̀ wá lágbára Elédùmarè. Ìròyìn ọ̀nà làmú wá fún ti àṣálẹ́ ti tèmi. Orúkọ oníròyìn ọ̀nà ni àyànfẹ́ Elédùmarè. Ojú tẹ́ fi ń wò ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ etí náà ò ní di. Ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn náà báyìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti àwọn ṣọ́ọ̀ṣì àti ilé oúnjẹ ìgbàlódé pa nítorí ariwo gè èyí tó ti gbilẹ̀ káàkiri agbègbè náà. Ilé ẹjọ́ gíga tó wà ní Àkúrẹ́ ti pàṣẹ kí wọ́n fi orí adé kan sínú àhámọ́ ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tó wáyé lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Àwọn agbófinró ìpínlẹ̀ Anambra ti fọwọ́ òfin mú olùkọ́ iléèwé kan èyí tó lu ọmọ akẹ́kọ̀ọ́ pa tó fi dákú ní ìpínlẹ̀ náà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti àwọn ṣọ́ọ̀ṣì àti ilé oúnjẹ ìgbàlódé pa nítorí ariwo tó pọ̀ láwọn agbègbè náà. Àwọn iléeṣẹ́ tó ń rí sí ètò ọrọ̀ àyíká ní ìpínlẹ̀ Èkó ìyún Lagos State Environmental Protection Agency ni wọ́n fi àgádágodo gbàǹgbà tí wọ́n ti fi ti àwọn ilé ìtajà kan tó jẹ́ ti ìgbàlódé àti àwọn ilé ìjọsìn ṣọ́ọ̀ṣì lórí ẹ̀sùn pé wọ́n fi ariwo dí àwọn ará ìlú àti àwọn ará agbègbè náà ní ọwọ́. Àwọn olùgbé agbègbè Sùúrùlérè àti orílẹ̀ Ìgànmú ó ní àwọn ẹ̀ṣọ́ yìí ni wọ́n ti ti ilé oúnjẹ ìgbàlódé àti ṣọ́ọ̀ṣì tí wọ́n ti tì pa báyìí. Lára àwọn ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti pa látàrí ariwo èyí tí wọ́n ní ó ń fa àkóbá fún àwọn olùgbé àti àwọn tí wọ́n wà ní agbègbè tí ariwo náà ti ń wáyé. Lára àwọn ilé oúnjẹ ìgbàlódé náà ni Red Pepper Pie Limited, Lasipo Restaurant and Lodge àti Crunchies Bakery and Paste tó wà ní Sùúrùlérè àti orílẹ̀ Ìgànmú. Lára chọ́ọ̀chì tí wọ́n tún ti pa ọ̀hún òní tí wọ́n pè ní Revelation Christian Ministry. Ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò omi àti ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ Èkó Tòkunbọ̀ Wahab ó ṣe ní àlàyé wípé àwọn ti fún àwọn olùgbé agbègbè náà ní ìwé, pàápàá jùlọ àwọn ilé ìtajà ìgbàlódé, ilé oúnjẹ ìgbàlódé àti ṣọ́ọ̀ṣì ní ìwé kí wọ́n tẹ ewé àgbéjẹ́mọ́wọ́ kí wọ́n sì wá ọ̀nà kan à ń gbà fi dínà ariwo èyí tí wọ́n gùn lé. Ṣùgbọ́n tó ṣe ní àlàyé wípé àwọn ènìyàn náà ni wọ́n kọ etí ọ̀gbọ́n sí ìpè tí àwọn pè wọ́n sí lákìyèsí ọ̀hún, èyí tó fà á tí àwọn fi ti àwọn ilé oúnjẹ ìgbàlódé náà pa àti ṣọ́ọ̀ṣì náà pa fún àkókò díẹ̀ tí àwọn yóò tún ronú ìgbésẹ̀ èyí tí àwọn yóò gbé. Wọ́n ṣe ní àlàyé pé ní ọjọ́bọ̀ tí ń ṣe tọ́sídẹ̀ẹ́ inú ọ̀sẹ̀ tí a lò kọjá yìí ó ní wọ́n ya sí inú àdúgbò Sùúrùlérè àti orílẹ̀ Ìgànmú tí wọ́n sì ti àwọn ilé oúnjẹ tá a kà sílẹ̀ yìí pẹ̀lú ilé ìjọsìn náà tí wọ́n ti pa tí wọ́n ní láìpẹ́ àwọn yóò tún mọ ìgbésẹ̀ èyí tí àwọn yóò gbé lórí ọ̀rọ̀ náà. Ilé ẹjọ́ gíga tó wà ní Àkúrẹ́ ti ṣe ìpínlẹ̀ Oǹdó ti pàṣẹ kí wọ́n fi orí adé kan sínú àhámọ́ ṣáájú ìgbẹ́jọ́ rẹ̀ ìyún lórí ẹ̀sùn pé ó ń lo ayédèrú ìwé ẹ̀rí láti fi gba iṣẹ́ ní ìpínlẹ̀ Èkìtì. Ọba ti Arárọ̀mí Èkìtì tó wà ní ìjọba ìbílẹ̀ Ìjerò ní ìpínlẹ̀ Èkìtì ìyún ọba Babalọ́lá Adébòmí òní ó ti ṣe bẹ́ẹ̀ káwọ́ pẹ̀yìn ní ilé ẹjọ́ báyìí pẹ̀lú bí wọ́n ṣe fi ẹ̀sùn kan wípé ó lo ayédèrú ìwé ẹ̀rí ti ilé ẹ̀kọ́ gíga Ìbàdàn ìyún University of Ìbàdàn tó sì lo ayédèrú rẹ̀ ìwé náà láti fi wá iṣẹ́ ní University Teaching Hospital èyí tó wà ní ìpínlẹ̀ Èkìtì ní ọdún 2008 tí wọ́n ti ṣe ní àlàyé pé ìwé ẹ̀rí ayédèrú tó lò yìí
tó sọ wípé òun parí iléèwé ní iléèwé gíga fásitì Ìbàdàn tí ó sì tún fi ìwé ẹ̀rí náà tí ó tún fi lọ sin orílẹ̀-èdè rẹ̀ ìyún National Youth Service Corps NYSC tí wọ́n wá ṣe ní àlàyé wípé gbogbo ìgbésẹ̀ tó gbé yìí ó ní ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀ wípé ó lo ayédèrú ìwé ẹ̀rí láti fi gba iṣẹ́ ó sì tún parọ́ mọ́ iléèwé gíga fásitì tó wà ní ìlú Ìbàdàn. Ẹni tó jẹ́ adájọ́ àgbà ní ilé ẹjọ́ gíga tó wà ní Àkúrẹ́ ọ̀hún ìyún owó ẹ̀yẹ wọ́n ṣe ní àlàyé wípé àwọn sún ìgbẹ́jọ́ orí adé náà sí ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù karùn-ún ọdún tá a wà yìí pẹ̀lú bí àwọn tó jẹ́ agbẹjọ́rò fún wọn ṣe ní àwọn gba béèlì rẹ̀ pé wọ́n sì ní àwọn ènìyàn tí wọ́n lè fi dógò kalẹ̀ fún orí adé náà ṣùgbọ́n orí adé ọ̀hún ni òun kò fi ààyè béèlì rẹ̀ lẹ̀ ṣùgbọ́n kí ó wà ní àhámọ́ àwọn agbófinró ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kí ó tó lẹ́yìn ìwádìí èyí tó péye tí àwọn fẹ́ ṣe láti mọ irú ẹ̀sùn tí wọ́n fi kàn án bó ṣe jẹ́ òtítọ́ àti irọ́ sí. Àwọn agbófinró ìpínlẹ̀ Anambra ti fi ọwọ́ òfin mú olùkọ́ iléèwé tó lu ọmọ akẹ́kọ̀ọ́ dákú. Olùkọ́ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Faith Nwoye ti iléèwé Landmark tó wà ní Ngbákùkù ní ìjọba ìbílẹ̀ gúúsù Awka ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin gbé báyìí látàrí pé wọ́n ló lu ọmọ ọdún 8 ní ìlùkulù tí ọmọ náà sì fi dákú mọ́ ní ọwọ́ ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ náà Ngozi Chumaude ó ní ó sọ èyí di mímọ̀ fún àwọn oníròyìn lẹ́ni tí ń ṣe ọjọ́ ajé Monday 20 oṣù karùn-ún ọdún tí a wà yìí nígbà tí ó ní àwọn oníròyìn ṣe àbẹ̀wò sí ní iléeṣẹ́ rẹ̀ yún ní ọ́fíìsì rẹ̀ tí wọ́n sì ti ṣe ní àlàyé wípé olùkọ́ ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nwoye àti ẹni tó jẹ́ adarí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà tí wọ́n ti lu ọmọ náà ní àlùdákú ó ní àwọn ti fi páńpẹ́ òfin gbé àwọn méjèèjì báyìí tí wọ́n sì ń káwọ́ pọ̀nyìn ṣe ẹjọ́ ní iwájú àwọn agbófinró pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe ìwádìí lórí ohun tó mú olùkọ́ náà torí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ láti lu ọmọ ọdún 8 ní àlùdákú. Wọ́n ṣe ní àlàyé pé ọmọ ọdún 8 ọ̀hún tí wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn òní ẹni tó jẹ́ dókítà ó ti ṣe ní àlàyé wípé ọmọ ọdún 8 náà ìtókù ní ara rẹ̀ tí ò fi padà di ẹni àkọlẹ̀bù ó ní ó kù bí nǹkan pìsẹ́ǹtì tó jẹ́ 20% ó ní ẹ̀mí tó kù ní ara rẹ̀ tí wọ́n sì sọ wípé kò tọ́ fún olùkọ́ láti lu ọmọ gbèlè tá a ṣe pé yóò lu ọmọ ní àlùdákú tí ẹ̀mí fi wá fẹ́ bọ́ ní ara ọmọ náà. Kọmíṣánná fún ètò ẹ̀kọ́ ọ̀hún ó ní àwọn ti gbé gbagada sí iléèwé ọ̀hún pẹ̀lú bó ṣe já sí wípé ìwádìí sì ń lọ lọ́wọ́ lẹ́yìn tí àwọn agbófinró bá tún wá ṣe ìwádìí lórí ọ̀rọ̀ ọmọ ọ̀hún láti ẹnu ẹni tó jẹ́ olùkọ́ tó lu ọmọ náà pa Faith Nwoye wípé àwọn gangan ní àjọ ti ètò ẹ̀kọ́ àwọn náà yóò ṣe ìwádìí àwọn tí àwọn yóò sì fi ìyà tó tọ́ jẹ olùkọ́ ọ̀hún èyí tó lu ọmọ ní àlùdákú. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àṣálẹ́ ti tèmi ṣáájú kí a tó máa lọ ìgbà àwọn kókó tá a mẹ́nubà nínú ìròyìn náà. Ìjọba ìpínlẹ̀ Èkó ti àwọn ṣọ́ọ̀ṣì àti ilé oúnjẹ ìgbàlódé pa nítorí ariwo èyí tó ti fẹ́ di etí àwọn olùgbé agbègbè náà. Ilé ẹjọ́ gíga tó wà ní Àkúrẹ́ nípínlẹ̀ Ondo ti pàṣẹ kí wọ́n fi orí adé kan sínú àhámọ́ ṣáájú ìgbẹ́jọ́ rẹ̀ lórí ẹ̀sùn pé ó fi ayédèrú ìwé ẹ̀rí gba iṣẹ́ ìjọba. Àwọn agbófinró ìpínlẹ̀ Anambra ti fọwọ́ òfin mú olùkọ́ iléèwé tó lu ọmọ akẹ́kọ̀ọ́ lálùdákú ní ìpínlẹ̀ náà. Lórí ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ẹnu mi àgò ṣáájú kí a tó máa lọ. Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí ìyún NLC National Labour Congress wọ́n ti sọ wípé àwọn ti fi ìpàdé mìíràn sí ọ̀la tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 21 oṣù karùn-ún ọdún tí a wà yìí pẹ̀lú wọ́n ṣe ní ìjọba àpapọ̀ bí kò bá ṣe tí àwọn fẹ́
àní ò sí, kò sì sí ẹtì, bẹ́ẹ̀ ni kò sí ìsúnsíwájú fún gbèdéke àkókò tí àwọn fún ìjọba láti ṣe ètò fún ẹ̀kúnwọ́ owó àwọn òṣìṣẹ́. Wàyí o, wọ́n ti kéde wípé ìpàdé míì yóò tún wáyé ní ọ̀la tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun láàrin àwọn àti ìjọba àpapọ̀. Títí di òwúrọ̀ ọ̀la tá a tún máa mú ìròyìn míì wá fún wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2. Ojú tẹ́ fi wò, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi gbọ́ wa, etí náà kò ní di. Mo kí wa pé ẹ ṣé, ẹ kú àdúrótì, ẹ sì kú ìfẹ́ gbogbo wa. A mọ̀ bẹ báyọ̀ bẹ níbẹ̀ sọ àtẹ́lẹsẹ̀ a máa bẹ̀nà wò. Ẹni bá ní àlọ́ ká má bọ̀, ńlá ní dé bá nílé. Á sùn àsùnjí, á sùn àsùnnara, á sì sùn àsùn gbádùn láṣẹ Elédùmarè. Títí dọ̀la, orúkọ tèmi kò yí padà. Àyànfẹ́ Elédùmarè yìí náà ni. Ó dàbọ̀.